بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ẹ̀jẹ̀ ká sọ pé alhamdulillah. Alhamdulillah. Ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún. Ọ̀gá orí tí Ọlọ́run máa ń ṣe fún yàn òun náà ní kó ó sí yàn ní mùsùlùmí. Ìdáná àwọn àfa ó ní wà mimma zadani sharafan watiha. Wa mimma zadani sharafan watiha. Wàtíhá tí mo fẹ́ lè máa jáde kó nù lé ní ti dànà tí a máa ń lọ́wọ́ ẹni tí ń jáde pé mo lọ ń lọ tó wọn ò ní mọ ibi tó ń lọ tí òun sà dùn. Wọ́n bí túbí ọmọ sí àtàwọn sọ̀rọ̀ ayá. Wọ́n kí túbí ọmọ sí àtàwọn sọ̀rọ̀ ayá. Ó ní òun lè máa forí òun rìn kó wọn máa fi ẹsẹ̀ òun kó wọn máa fi kan ìràwọ̀ sọ̀rọ̀ yá lókè tí wọ́n á ní kí ní múnà wọn tó pèsè olówó olówó lọ ṣé o ti ní dọ́jà lọ́sẹ̀ olówó ti rí ṣùgbọ́n wọ́n pé yòókù ní tàtàkà nítorí ìbàdí. ọwọ́ mi tó ọmọ ti ń sọ yìí pé èyàn ẹrú sì tèmi Ọlọ́run kó wà náà tọ́lọ́ ń pè má rẹ̀ Ọlọ́run ká mi kó pé ó ní mo jẹ́ ẹrú òun Ọlọ́run ó yẹ kó máa ń ti àwọn èèyàn lójú lónìí káwọn èèyàn gbéra wọn lẹ́rú Ọlọ́run ṣùgbọ́n máa ń tẹ́ Ọlọ́run ká máa gbéra ní civil servant. Dukhuli tahta qawlika ya ibadi. Èwo òdèmí orin náà òjìnà pọ̀ ní òjì mọ̀ tí wọ́n civil servant ṣùgbọ́n tí nígbà bẹ́ẹ̀ tu ẹrú ayé náà láàpè torí pé tí wọ́n ti ṣe ẹrú Ọlọ́run ẹrú ayé náà ni ṣùgbọ́n wọ́n á dọ́mọ ní ẹ̀rọ wọn lẹ̀ mẹ́yìn mọ́tò rẹ̀ pé àmì civil servant ẹrú ìjọba ẹrú ayé ẹrú gbẹ bọ́jà ẹrú ìjọba bọ́jà ẹrú ayé sàní bí sàṣẹ ẹrú Ọlọ́run. Dukhuli tahta qawlika ya ibadi. Àwọn pásítọ̀ tí ń dì náà tó lóun èyí ṣe ẹrú Ọlọ́run tó lọ́mọ Ọlọ́run lò ó ti pọ́ọ̀bù ìgbé civil servant lò nínú kéèyàn wá jẹ́rú fọ́nà àti kéèyàn jẹ́rú fáyé fẹ́rẹ́ tí o bá ti jẹ́rú fọ́nà ayé náà ni ó jẹ́rú fún. ṣé wọ́n á péyàn pé ẹrú Ọlọ́run náà ọwọ́ á tó ṣiṣẹ́ lábẹ́ ẹni ayé ó sì péyàn tí wọ́n á máa péyàn ní sábàtì ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run lọ. Wọ́n ṣàyẹ̀wò àmọ́dàbí nàbíyá. Kò sí tó tó máa nàbí ìlú tó ìbẹ̀rẹ̀ Suratul Isra níbi tó lọ ti sọ yìí pé subhana alladhi asra bi abdihi nígbà tó bá sọ̀rọ̀ náà ní èmi Ọlọ́run mímọ́ mi èmi ọba tí mo mú ẹrú mi rìn ànábì ní Ọlọ́run pè mí lẹ́rú rẹ̀ torí pé ẹ̀ ń fẹ́ kí yàn jẹ́rú fún tí ọ̀yẹ́ kó jáde wú fún yàn ní pé kí yàn jẹ́rú fún náà so àfa nínú tí a múnú mímu ni pé. Dukhuli tahta qawlika ya ibadi. Wa anshayyata Ahmada li nabiyya. Wa anshayyata Ahmada li nabiyya. Tọ́lọ́ bá tó wá fẹ́ gbé mi dìde jọ̀gà ìjàmá yóò wá gbé mi dìde lẹ́yìn ànábì tọ́jà kó ní ọjọ́ ga gbogbo àwọn ànábì Ọlọ́run yòókù Ọlọ́run wá ṣèmi lọ́mọ lẹ́yìn ọ̀gá gbogbo àwọn ànábì Ọlọ́run tó tẹ fẹ́ bá ti dọ́mọ lẹ́yìn rẹ̀ náà ní ọjọ́ ga fún gbogbo àwọn lẹ́yìn ànábì yòókù orí ni o. Wa anshayyata Ahmada li nabiyya. wọ́n á fi àná Ọlọ́run àfibẹ̀ náà àdàwọ̀ tí yọ ọgbà wa káàkiri láàṣẹ ìsìlámù ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wọn. Ọlọ́run ti fi ẹsẹ̀ wa lé náà ó ti fẹsẹ̀ wa lé náà àdàwọ̀ ìtẹ̀yẹ̀ fi máa ń sọ pé ó tún kú bòmí ìtọ́ yàtọ̀ sí inú Islam ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wa. Wọ́n láti inú wọn làwọn máa lórí gbogbo rẹ̀ yòókù tá a bá ń kà lẹ́yìn orí Islam dáhùn ẹ̀jẹ̀ lẹ́yìn orí kan Ọlọ́run kọ́lé fún mi Ọlọ́run fún mi lọ́mọ Ọlọ́run ṣe báyìí Ọlọ́run ṣe báyìí ìtọ́jọ́ ga orí bẹ́ẹ̀ ní Islam torí gbogbo nǹkan yòókù tọ́lọ́run bá ṣe fún yàn tó bá yọ Islam lẹ̀ kó ṣe lẹ́nu fún yàn. Ma sanadina wa dunya idadi tama la barakallahu fi dunya biladini. Ayé tó lọ bá kólé yẹn lọ́wọ́ tí ọ̀sẹ̀ sì ń bẹ̀ kò sí àlùbáríkà kíkan bẹ̀ kó má dáa fúru ayé bẹ̀. La barakallahu fi dunya biladini. So lẹ́yìn eléyìí torí àsìkò wa 40 minutes péré náà la ní
a kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olùkọ́ tọ́jọ́ pé àìmọye ọmọ ní kí o ti tọwọ́ yín lóríire so ọbẹ̀ rẹ̀ lórí gbogbo ìmọ̀ àbáwá tí ẹ wà níwájú táwọn ní ká máa dá akọ́lẹ́ ọkọ̀ kan ọjọ́ lọ so gbogbo wa pátá àtẹ̀yìnmọ̀ wa tọ́jọ́ yìí pé olùkọ́ni ni Ọlọ́run wá sí ní olùkọ́ni lásán ó sì ní mùsùlùmí ńlá fi ń wà lọ́dà mọ́tàn tí àbájẹ́ mùsùlùmí àlẹ́ sí ní ọ̀dà àbí kírísítẹ̀nì mẹ́nu wa kọ̀ọ̀lá sí kírísítẹ̀nì wa alihamdulilayi so muslim náà lọ bẹ̀rẹ̀ rẹ̀ so àwọn tá a jẹ́ muslim teachers ní ti zónù tiwa ní tóbi lóbi náà ní àbí so ọlọ́ọ̀bà nìkọ́lá kó wá ní sí dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa. àwọn bá tí ó ti jẹ́ kẹ́ ẹ bá gbà mú látànà tó jẹ́ yí pé iṣẹ́ ti ní àṣegèrè ni bí ẹ bá ti jẹ́ mùsùlùmí àṣegèrè iṣẹ́ rẹ̀ tí kẹ́ẹ̀tì tẹ́mi ó fi oríire ayé àti tọ̀run náà ní Islam gbogbo wàhálà àdéhùn bá ṣe ọmọ akẹ́kọ̀ọ́ ò lè mà láyé so ọmọ akẹ́kọ̀ọ́ ò lè mọ orí tọ́gà rẹ̀ ṣe fún láíláí bí ẹ bá wá tó ti kó fẹ́ gbọ́ orí o kò tí ẹ lé nígbà àwọn kéwòn ò rí gbà ká tó sọ pé ó ń wè òun kéwòn ò rí gbà mọ́ èyí gbogbo láyé jọ ni àwọn bàbá wa ní ìbẹ̀rù ìjà àfa àsọmọ tó wà ní ìsìláyé ti la bí ìtọ́jà báwọn yẹn àrífín ni wọ́n kó sínú gbogbo ara wọn ọmọ wà fún àgbẹ̀ká bá wọn pé skul ṣùgbọ́n bí ẹ bá ti jẹ́ mùsùlùmí tọ́jà pé ìsìlámù ń bẹ Nàìjíríà gbogbo sẹ́tí ń ṣe ìsìlámù ọmọ àrùn bẹ́ẹ̀ inú òfin ní pàdánù ládàá àgbọ̀dọ̀ ọlọ́run inú ìsìlọ̀gá ládàá gbogbo tó lọ́ọ́ bá wá ṣe fún yẹn lẹ́yìn rẹ̀ èèyàn lórí ọmọ tọkọjẹ ni o èèyàn ní kíníkẹ ni ọlọ́run dáyẹ̀ láre lórí ọmọ ni o tàríkì àmọ́ àti gbogbo nínú lọ ìyẹn la fi ń rìn kàyí pé a padà jókòó báyìí nínú àjẹ́ náà ní insha Allah fọlọ́n àti ọlọ́run ní kọ̀ọ̀kan wa ọlọ́run àti kan so rẹ̀ ẹgbẹ́ náà ọlọ́run àti kọ̀ọ̀dé àwùjọ rẹ̀ wọlé àti kan so rẹ̀ wọlé àgbọ̀n ńlá ẹ̀dá ńlá àgbéga ọlọ́run kọ́ ọba ní sí gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí pátá wọlé aláhàwọlá wọlé àkùwátà ilà abẹ́lẹ́ abẹ́lẹ́ àti so Mr. Marawala ní nínú rìpọ́tì ẹ̀ka nìsín wọ́n ní àwọn ní pírẹsidẹ́ǹtì ní oṣù wúlò fún wa ọlọ́run àdìgbọ́lá yọba nìkan yóò àwọn àtàlẹ́ tí wọ́n ṣe tí wọ́n láṣeyọrí ọlọ́run jẹ́ kẹ́yìn náà láṣeyọrí ọlọ́run jẹ́ kẹ́yìn láṣeyọrí àsìkò tí kò ní dáhùn tí a bá kó mẹ́ta kò ní dáhùn ọlọ́run wọlé àjọkọ̀ sórí ọ̀pọ̀lọpọ̀ àgbọ̀nà ìlànà yóò rà pé ìsìlámù náà ní ó kó gbogbo àjọ ìsìlámù ló kó àjọ torí pé ìsìlámù náà lè bẹ̀rẹ̀ Muslim teacher so ìsìlámù ni alihamdulilayi ẹbí sọ cooperative rẹ ara yín pé kò ní sówó eléyìí àwọn èèyàn sì já àǹfààní dáadáa bẹ́ẹ̀ látara àkójọ báyìí Ọlọ́run mẹjẹkẹ ní kọ̀ọ̀kan yọ kábàámọ̀ láàrin ọdà wàhálà kòbátà ìlà ìlà ní tí wọn ní ká sọ̀rọ̀ lórí o náà ní àwọn ẹ̀kọ́ tó súnmọ́ ṣíṣe àdúrà torí kò sẹ́ni tó lè gbàdúrà dọlọrọ àwọn kristian náà kẹkẹ àgbàdúrà nígbà tó wà gbà Ọlọ́run ní ọgbà wọ́n ṣe àdúrà ní Ọlọ́run ní ọgbà ayẹsẹsẹ Ramadan tani ayẹsẹsẹ no tani atunu asigba kosu àdúrà onosu Ramadan ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ ń bẹ ọmọ ènìyàn ọ̀pọ̀lọpọ̀ kálukú wa la máa ń kọ́ńpléǹ pé àṣàdúrà àdọ́ọ̀gà sáwọn náà tẹ̀lé àwọn ẹ̀kọ́ tó súnmọ́ àdúrà káwọn lọ gbọ́ yé hadith ti máa fi bẹ̀rẹ̀ àwọn ashabu sunan àwọn àfáà wa mẹ́rẹ̀ẹ̀rin tí a yàtọ̀ sí Buhari àti Muslim torí láyé táwa lónìí ọ̀tá Buhari àti Muslim ní àwọn àfáà Shia so àwọn Shiite àwọn Zakzaki wọ́n ti wọlé Yorùbá Èkó ni a sì gbà wọlé so kí wọ́n ti pè kó wọlé bá àdáwò ti dé nù so Èkó náà ni wọ́n mọ̀ pé ní dé bá bẹ̀ ṣá ìwọ Ọlọ́run sì parẹ́ lẹ́kọ̀ọ́ náà pẹ̀lú ògbó Ọlọ́run torí pé báwọn yẹn ṣe wòran lórí Zakzaki tí wọ́n tó gbẹ ibi dàrú náà tẹ́ bá ti rẹ́ tí bá ti ń bú sàbẹ tí bá ti ń bú àwọn sàbí ànàbí àwọn tó bá ní mẹ́sìn lọ lánàá ẹ gbà wípé irú ẹni bẹ́ẹ̀ àwọn Ṣíà ni ọ̀tá ànàbí ọ̀tá Ìsìlámù ni wọ́n iṣẹ́ ti ṣe bẹ̀rẹ̀ ni. lọ́jà pé ọ̀dọ̀ náà tó bá lòun ṣe súnà tó bá ń kó àwọn bàbá àtàná ọ̀tá ẹ̀sìn náà èkó àwọn bàbá àtàná ò sí lẹ́nu wa ìbú mo sì lẹ́nu wa rárá kódà kárí nǹkan jù wọ́n lọ àwọn ọlọ́run sáwọ̀ kọ́ lóun sáwọ̀ bí wọ́n bá ní tọ́ọ̀nà sí àdúrà àwọn náà lò sí gbà àdúrà àwọn lọ́gbà lórí wa ẹ bá wá ní ibi táwọn bá tànà bá rí nàdé ní kárí nàdé á sọ fún pé tó ń sọ nípa àdúrà àwọn bá tànà ọgbà àwọn ò ní ikú wọn ṣùgbọ́n tí ẹ bá ti tí ọba sí inú ẹ̀sìn ayọ̀lẹ̀
torí báwọn ọlọ́run bá wa dùn iṣẹ́ tíṣà lẹ́yìn kan ń ṣe táwọn èèyàn ń lo mọ́tò táwọn èèyàn ń kọ́ ní àwọn kan jìyà rẹ̀ lánàá tí wọn ò lè ra búlọ́ọ̀kù kan tí wọ́n fi jáde láyé àwọn tó jìyà sí ẹ̀kọ́ ní jọrọ rẹ̀ yìí bẹ́ẹ̀ náà lọ́rọ́ tó náà bá tàná ní bá wa jìyà rẹ̀ àwọn là ń jọrọ rẹ̀ àwọn agbọ́dọ̀ máa rántí wọn ibi tó dúró àlàbí ìgbà náà bí wọ́n ṣe mọ ṣùgbọ́n bàbá wọn ẹ̀mí wọn mọ ìbẹ̀rù náà sì wà nínú ìgbésí ayé wọn jù wá lọ wọ́n sì ti kọ́ nílẹ̀ wọ́n ní ibi tá a bá ṣe Olúwa dé. Ibi tá a bá ṣe Olúwa dé pẹ̀lú ìmọ̀ àti májẹ̀mú ẹ̀sìn nígbà ní kí tọmọ wa ò ti bẹ̀rẹ̀ tọmọ wa gbèsè ga jù wá lọ láyé. Ṣé wọ́n ti parí ọ̀rọ̀? Wọ́n ní ibi tá a bàbá dé. Pẹ̀lú ìmọ̀ máa sì sí àgàdé káwọn òbí láti jẹ sọ àbí káwọn mọ́tò lọ bẹ̀rẹ̀ kó máa rí wá mà àwọn tí bá a jìyà 1 2 3 4 5 6. níbẹ̀ ni kì í tọ́mọ ti bẹ̀rẹ̀. pẹ̀lú mà ní o kì í ṣàdídì inú èèmà àti májẹ̀mú ẹ̀sìn kí ni májẹ̀mú ẹ̀sìn àdúrà náà ní májẹ̀mú ẹni náà bàbá yẹn wà láyé ọlọ́run gáàdì wọn sẹ́ni tí wọ́n bá kú sí wọn kú bẹ́ẹ̀ ni àwọn òun ní ibú wọn àṣìlẹ̀ ní ìbò wọn lẹ́nu tó ìtura ní pé àwọn ṣíà àwọn ní wọn kórìíra àwọn àfàtì ọ̀dà àkọlẹ̀ ìtàn Buhari àti Muslim ṣùgbọ́n bẹ́ẹ̀ tí wọn náà láìkì gẹ́gẹ́ náà lọ́gà àti ìsìlámù ẹ̀ṣọ́ ìwà Abu Dawud Ibn Majah èwo tó náà wà sí Tirmidhi èwo tó náà wà sí Abu Sunan amẹ́rẹ̀ nínà ni àti èwo lẹ́lẹ́kẹ́ Nasa'i Imam Nasa'i amẹ́rẹ̀ nínà gbàdí sí lọ́ṣọ̀ ìwà kìí ṣe Buhari tó tọ́ta àwọn ṣíà kìí ṣe Muslim tó tọ́ta àwọn ànábì ní àdúràhù wà ní ìbàdà tẹ́ra àdúrà sí wà ní ìbàdà ó gẹ́gẹ́ níjọ́sìn ó gẹ́gẹ́ ló jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ ayàtọ̀ wà ní Al-Qur'ani kẹ́yìn tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ ẹ̀bọ kò síbi tá ẹ̀ ti ní gbòòrò pé ẹ má pe nǹkan mi lẹ́yìn ìrìn ọlọ́mọ níbẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ ayàtọ̀ náà fi wọ́n ilé bọ ọ̀rọ̀ sísàdúrà pípé nǹkan mi lẹ́yìn ọlọ́run yóò wà nínú rẹ̀ lànà bíbí sọ wá pé àdúrà ó wà ní ìbàdàn tọ́wọ́ tí wọ́n sọ pé ìjọsìn ni a jẹ́ pé wọ́n ti gbé wa padà sí pé ṣé bá dúà ìjọsìn ni ẹ wà máa bèrè pé kí ìjọsìn tó ń já tẹ̀wọ́ gbà ó ní máa jẹ̀mú ìyí tí wọ́n ti pè ní ìjọsìn yóò ní máa jẹ̀mú ẹ tó wá kẹ̀lẹ́ ọ̀nà tó wà láyé gbàsàdúrà á lò sí takàdí ìṣàmẹ́bí àdàbí tọ́lọ́ ọ̀nà wá sí wa tí èsì ẹlòmíràn ọ̀nà wá sí wa ó náà lọ sọ fún wa pé àdúrà ó wà ní ìbàdàn táwọn ti àgbà tó jọsìn ni pẹ̀lú ìmọ̀ àti májẹ̀mú ẹ̀sán àbá wa fi kọ́ ni wọn májẹ̀mú rẹ̀ á tẹ̀lé májẹ̀mú àdúrà jàmáà níta fẹ́ sọ yìí ẹlòmíì lè rìn ìlànà míì tó yàtọ̀ sáwọn ìlànà yìí tọ́lọ̀ wọn sì máa gbàdúrà rẹ̀ kó máa jẹ́ ká gbọ́ ẹ́ ẹ̀jẹ̀ àwọn ká máa ṣe báyìí ọ̀nà tó ń tọ́ mi ládùn àwọn òṣèlú wọn gbà á wà á bí èrè yìí pé ṣé mùsùlùmí náà ó ní hẹ́n ó sì lọ lójú pé ìsìlámù rẹ̀ sọ́dọ̀ wọn gbà ó ní hẹ́n ọ̀dà sọ́nà ọ̀yọ́ ní sẹ́sì kìrìsìtẹ́nìtì lórí ayé mùsùlùmí tó rí ẹ̀ bá pé ọ̀yẹ́ kó lè dá lóòpẹ̀ ọ̀nà ọ̀yọ́ ní sí ọ̀dà kí ló mú pásítọ̀ tí ń pe lórúkọ Jésù sórí ìṣòro tí sòrò yẹn lẹ̀ ń sọ ṣéjúmọ́ rẹ̀ ló pọ̀nà ọ̀yọ́ ní sí. kó o lo ìlànà tí èsì ìsìlámù ló gbé wá tí èsì súná nàbí lọ stamp ẹ̀ kọ́ wa rò bá dùn ààrẹ ń gbà lórí ìgbà kó yẹ ẹ̀dẹ́ ni ó ti kàn nínú ìyọ̀wájú ọlọ́run yóò di tàbí pé ìlànà yẹn dá tọ́lá lómi làwọn sọ ní ṣe ní àmì kàdékà ọ̀bẹ náà bàbá fún wa èèyàn fi ewu sàlùwàlá rẹ ní fún àwọn bàbá alẹ́ ń bẹ́sẹ̀ àníwọ̀n ọmọ tó ọ̀dà ni ìwọ́n tá a jọ wà láyé lájọ fẹ́ sọ̀rọ̀ fún ewu sàlùwàlá ànábì òfin ewu sàlùwàlá nígbà tí ìlú kọ́ ní wà láì kò sọ̀rọ̀ tó ń fi dojú kọ láyé tí kò kàtà wọn òbí ya àwọn sọ pé àìmọ́ ìdùnnú àtàkà tí wọ́n yẹ sọ pé lórúkọ Jésù òbí ya ti sì bí ya sọ wá ní ìkọlọ́ níbẹ̀ ká pé lórúkọ Jésù láti fi ṣàdúrà gbígbà àdúrà ọjọ́ mùsùlùmí ọjọ́ mùsùlùmí èyí ò lé ní kádùá àtọ̀ọ̀bá sí ọmọ gbà ṣùgbọ́n àdúrà ní ìgbà tí ó dòrí ikú fún ìrìnàjò àti ìjọba rẹ̀ jámẹ́ tàlíkà náà lọ́wọ́ alágbára jù ẹ̀ ń bá sórí ibú dọ́nà ó wà lè kò sọ̀rọ̀ ọ́nà lè mú bí orí ibú dọ́nà gàngàn náà kọ́lọ́ mẹ́jà sí kankan bẹ́ẹ̀ àti tayé àti tàlíkà náà kọ́lọ́ mẹ́jà sí kankan bẹ́ẹ̀ kọ́lọ́ kó ọ̀nà kankan so rẹ̀ kọ́ ọ̀nà kúrò láyé ayọ́lá torí àsìkò wa màá kẹ́ àwọn mẹ́jẹ̀mú yẹn pé sáà fẹ́ nígbà tí gbà pé ìjọsìn àdúrà kò sádùúrà tí mùsùlùmí ó jókòó ṣe àìdá àkọ́baládá àbíkọ́ gbẹ̀sẹ̀ bùkátà rẹ̀ wá lé bí ó lè má bìí àyàn kọ́ láǹsọ
àmọ́ ìjókòó tó lọ fẹ́ ṣàdúrà tó tó gbalada lórí tó lẹ pé tó lọ ń bá bí àbùkátà yẹn ẹ sì lọ dì lọ́wọ́ mọ ṣàdúrà àdúrà ọgbà ọ̀yẹ́ kọ́ tẹnu mùsùlùmí bọ́ta o kò sí àdúrà téèyàn tó kò sí káyé tọ́lọ́ wọn ọ̀gá akálà ṣe ìkànnì mẹ́ta làdúrà mú gbà sí ó lè jẹ́ pé oore tá à ń tọrọ yẹn kọ́ lọ́wọ́ fún wa tàbí aburú tó jẹ́ bá nílé dànù kọ́ lọ́wọ́ bá nílé dànù nígbà àdúrà táwọn àmì ẹ̀sìpẹ́tì nìyẹn ṣùgbọ́n nígbà míì ní tó ń béèrè lọ́dọ̀ ọlọ́run lè ní pé kò tí ì yí ọgbà náà kó a máa bọ́ fi dín nǹkan mi ṣùgbọ́n yóò lọ sáà mú ọ lójú kankan àdúrà àgbàsọ̀ náà bò mí nǹkan mi lọ́n bọ́ fi dín ẹlòmíì sì ń bẹ̀ ọlọ́run wọn ò ní gbàdúrà tí bá ń ṣe láyé kì í ṣe kọ́lọ́run ò ní fẹ́rẹ̀ o ṣùgbọ́n bá kó pamọ́ láti jà náà á máa bẹ nílé wọn náà ó kú lágbára kó o kẹ́mi láyé kó o tó kẹ́mi láti jà náà àní tí gbàdúrà ta yẹ wọn mọ́tò wa ṣe mí lẹ́nu tó fi yà jẹ́ orí ń bẹ lọ́dọ̀ rẹ̀ á máa bẹ ní tó bá sì wù yóò ṣe á sì tún gbọdọ̀ má bẹ̀ àwọn bàbá wa lẹ̀ yóò bá wọn lọ́wọ́ lọ́ba tí máa ń sẹ́ni nídìí téèyàn tó gbọdọ̀ sá bí wọ́n bá sá gbọdọ̀ lọ́ọ́ sá lọ ọ̀nà tó wọ́n pè wọlé ó ń dùn mí kò síbi tí màá gbé ìlọ ṣùgbọ́n má sẹ́ni tó ní bọ́ ọlọ́ òkú dáná ọ̀rọ̀ àwọn ọmọ ẹni tó dáná kò síbi tí màá sá lọ ẹni tó ládùúgbò àwọn ọgbà tó fi wá lọ bọ́ sínú ẹ̀sìn mi ẹbí rẹ̀ sì nígbà wá níbẹ̀ sádùúgbò àrígbà àwọn tí a rí káwọn ò gbé sòrò wa ọ̀sẹ̀ tó ní sòrò tẹ́ tó ní kéèyàn máa kó sòrò wa bá òun gẹ́gẹ́ ti di lórí oníṣòwò tó bá jẹ pé ilé ìlú náà fi ní orí ayé ni kò yẹ kí mùsùlùmí kan ó rí àtìbọnú láyé kò yẹ kí mùsùlùmí ó lè kọ́lé láyé kò yẹ kí mùsùlùmí ó lè máa rògbèsí ayé gẹ́gẹ́dẹ́múgẹ́ tó bá jẹ pé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ìṣòro àwọn náà ẹ̀ka jẹ́ wọn bá ń lo oníṣòro jù láyé tó tí àwọn náà níṣòro ẹ̀kọ́ ní ẹ̀kọ́ mẹ́nu pásítọ̀ tí wọ́n là ó sì lóun fẹ́ dájọ́ akọ́jú ìyàwó pásítọ̀ tí ọ̀rọ̀ ọmọ bíbẹ tó ní káwọn èèyàn kọ́ ọmọ wá bá wọn. májèmọ̀ àkọ́kọ́ káwọn àfa àká wọ́n ní tábà lọ sínú sọ́ọ̀tù àárọ̀ Quran chapter 7 tí mo rántí bá ṣẹlẹ̀ lórí báyìí ọlọ́ni ó dúró rọ́bà òun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا ربكم تضرعا وخفيا ادعوا ربكم تضرعا وخفيا دون جهر القول yà wá o tó ọlọ́run ní àti àyà méjèèjì àyà èyí wọn kọ́ kàn àti wàlá tó síbi ń fi ọ̀gbìn bá dá ìsìlá ìhà wọ́n ti wọ́n fáwọn 55 56. ọlọ́run àwọn ọkùnrin yàtọ̀ Quran chapter 7 verse 55 àti 56 méjèèjì yẹn làwọn àfáàní gbogbo májẹ̀mú ọ̀rọ̀ àdúrà báyìí bá kàbá wọ́n ní wọ́n rọ́pà kọ́. ادعوا ربكم تضرعا وخفية. ọlọ́run ní ẹ máa pe ìní ọlọ́run ọba yín. tadarru'an ní ti yíyẹpẹrẹ ara ẹni. وخفية. ní kọ̀kọ̀ ní pamọ́. innahu la yuhibbul mu'tadin. ọlọ́run ló wò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí wọ́n máa ń kọjá làbàtà ọlọ́run pàṣẹ ìgbàgbé. tadarru'an ẹ yẹpẹrẹ ara yín tẹ̀lé fún mi ọlọ́run mọ̀ ń bọ̀ bí àwọn mẹ́jẹ̀mú máa kẹ́kọ̀ọ́ lọ ṣùgbọ́n àwọn àǹfààní gbogbo mẹ́jẹ̀mú tá a máa mú wa a máa yọ nínú àyà yìí àti àyà tó tẹ̀lé àti àyà ẹ̀yọ kan péré nínú sísúra ẹgbẹ́ wa kó sàlẹ́kà ìbáde àdìmẹ̀ ìfàdí ìkọ̀rí ìlú sísúra tó bá kọ́ra. ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها. ọlọ́run tí ẹ máa ṣàdúrà ẹ̀yin ẹ̀ má balẹ̀ jẹ́ o ẹ má wà ní ẹjọ́ ọmọ abayí jẹ́ lẹ́yìn pẹ̀lú ìbọn ọlọ́run ti tún orílẹ̀ ṣe ìwọ tó ń ṣàdúrà tó ọbẹ̀ kádùá rẹ ọgbà tó sì wà ní òbílẹ̀jẹ́ àdúrà ni ò ní gbà ó tó lọ́n bá ń sọrí fún ọ pẹ̀lú òbílẹ̀jẹ́ yẹn orí ẹ̀dẹ́ ni o. وادعوه خوفا وطمعا. ọlọ́run méjì rẹ̀ ni ọmọ bèbè ọlọ́run ọ̀fà ní tí ọmọ bẹ̀rù rẹ̀ tí ọmọ bẹ̀rù ọlọ́run bẹ̀rù yẹn rẹ̀ wà tọ́mà á àti
àti tó tó máa ná kí a pé ọlọ́run sì kẹ́mi mùsùlùmí lọ́wọ́ láàrin báyìí nà lè kọ́ fún wa rọ̀jà wọ́n máa ń bẹ nìkan ní rọ́bì àti dàdàwíyà táwọn yẹn máa ń ka ìtẹ́ rẹ̀ kì í ṣe yẹn gidi o pé ó ní àwọn ń sin náà kì í ṣe pé torí kọ́ lọ́wọ́ bàbá wa ni. ẹ tí ẹ bá gbà wọn lórí mi fáírọ́ọ̀sì ni inú yẹn ọ̀pọ̀ lùdà ọ̀rọ̀ gidi ni o pé wáyé tẹ́lẹ̀ máa sọ pé ẹ máa jọ́sìn pọ̀ lọ ẹ máa tẹ̀lé aṣọ lọ nítorí pé ẹ̀bẹ̀rù náà rẹ̀ abẹ́rẹ́ náà kàlìjẹ náà rẹ̀ sọ́wọ́ wọn bá wò tó pàṣẹ pé kẹ̀kẹ́ tí ẹ sì ń tẹ́ báyìí irọ́ ni o ẹ wá bí ọba tó gbé àdìjẹ náà kalẹ̀ lórí iṣẹ́ tó ní àṣẹ ọbẹ̀ karùn-ún kalẹ̀ lórí ìfẹ́ ká ṣe. àwọn ànàbí Ọlọ́run kò sí ìmọ̀ẹ́nì ìtọ́kọjá ìmọ̀ẹ́nì àwọn ànàbí Ọlọ́run nínú sọ́ọ̀tì àbíyá nígbà Ọlọ́run sọ̀rọ̀ àwọn ànàbí Ọlọ́run pọ̀ Ọlọ́run ní àwọn tí wọ́n sọ ìyẹ́bi owó nẹ̀ẹ́ rọ́gbọ̀ bá ń kó àwọn àbá àwọn ànàbí Ọlọ́run wọ́n máa ń gbé èmi Ọlọ́run lẹ́yìn tí ìran kẹ̀kẹ́ mi lẹ́yìn tí ń báyà yà mi sọ wá ní mẹ́rin àwọn ànàbí Ọlọ́run ni ọ̀wá ni yóò Ọlọ́run kí ní ìṣẹ́ òtòrí kọ́ bá fi mí ná ní ìṣẹ́ òtòrí kọ́ bá fi mí àlìjẹ náà mo ṣẹ́ òtòrí kọ́ lọ nìyọ́ ní ìran kàlìjẹ náà ní ìṣẹ́ kan náà òdì eléyìí ó ṣe mẹ́rin mùsùlùmí o rọ́bì àti dàdàbíyà kì í ṣe yàn kí lẹ́kọ̀ọ́ gbà wọ́n. ولا تفسدوا في الأرض بعد إصلاحها. Ọlọ́run ní ẹ̀mọ́ balẹ̀ jẹ́ nígbà tí Ọlọ́run ti tún ṣe. وادعوه Ọlọ́run ẹ máa pè mí kọ́fà ẹ máa bẹ̀rù mi pé mo sì lè fìyà jẹ yín. Ẹ kọ́ máa rìn kẹ̀kẹ́ mi. Ọlọ́run náà pàṣẹ ẹ wá lẹ́nu kan ní mọ́nì kan dọ̀rọ̀ Ọlọ́run. Ṣé ẹ mọ̀ pé fáírọ́ọ̀sì kúkú ni? Ọlọ́run ní mi Ọlọ́run mo súnmọ́ gbogbo ẹni tó bá jẹ́ mọ̀ọ́sìn ní olùṣe dáadáa. Ìdá àwọn àfa wa ni mọ́tẹ̀mú náà fẹ́ máa kà lẹ́yìn á máa kà kọ́ máa gbé mọ́tẹ̀mú àdúrà àti ẹtíkẹ́tì ẹ̀ àkọ́kọ́ ẹ̀ tó fẹ́ bẹ̀ lọ tó fẹ́ rí nígbà àdúrà tó fẹ́ rújú rí Ọlọ́run lórí ìjókòó àdúrà tó jókòó tó fẹ́ kọ́ náà ọba àlejò ọlọ́sàánù láyé ibi tí wọ́n ní kí làánú Ọlọ́run wà láì ní kéèyàn ọ̀sẹ̀ wọ̀ èèyàn kábíyì Ọlọ́run. àkọ́kọ́ bẹ́ẹ̀ làbúdà ayẹ̀kú nà mọ̀ wàhídà yóò jẹ tó jẹ wípé ọmọ Ọlọ́run ní ẹyọ kan òní máa sọ̀gbọ́ mọ̀wáhìdà ọlọ́ọ̀bẹ ṣàdúrà o tún ní nǹkan ní ìtò ń bú sáré ìwọ náà nìyá lásàdàtù ìwọ náà ló tó ń sí gbẹ́rẹ́ ìwọ náà lọ yẹ nǹkan wọ́n yìí pé ọmọ mi fẹ́ lọ́kọ ṣé ọmọ Ìbàdàn ní kò fẹ́ ni àbí kiri ewu ni èso ọgbọ́n méjèèjì àbẹ́kò ọmọ ẹ̀kọ́ṣẹ́ tí ṣe ń kóńgò ní kọ́kọ́ ni àbíṣe aláwọ̀ pàmò ọmọ tó fẹ́ ṣẹ̀ṣánù àtọ́wá ń yẹ̀wò sílẹ̀kọ̀ ló sì ní àdúrà ẹ̀ ìwé ni èso wọ́n sùn ṣé pọ́lì ni ọlọ ni àbí yunifásitì tí o bá ní nǹkan ṣe á ẹgbẹ́ èmi ìrọ̀lọ́ ọ̀bàdàwò ọ̀dà wọn àfáà náà ní àná wọn bá yẹ̀wò sábà náà yìí ó lè mọ̀ ọjà pé kò tó ṣé kò tó wà lọ́wọ́ ẹ̀yẹ rẹ̀ ṣé kò tó wù lọ́wọ́ síbẹ̀ inú bàdájọ́ wẹ̀ ọ̀rọ̀ àtàkùn kò bí tí ọ̀bà jẹ́ 90% àádọ́jọ́ mọ̀ bàdà 90% wà bí yóò sọ mọ̀ bàdà yóò jọ mọ̀ Ọ̀yọ́ state tó bá kúrò gba sẹ́lọ́dọ̀ Ọ̀yọ́ state ló kú pé yóò sọ pé tó jẹ́ kọ́ máa lù mí asáhùn pé àwọn àti àgbà wà lẹ̀ ọmọ Ọ̀yọ́ state ní àná gbà wá sí sẹ́ni Ọ̀yọ́ state àwọn náà máa rí àwòràwọ̀ nígbà tó ní ìlú Ìbàdàn ẹ ti dàpọ̀ báwọn ìdókòwò mọ̀ dàpọ̀ rẹ̀ ní dàpọ̀ rẹ̀ wọ̀ ẹ̀yin náà máa rí àwòràwọ̀ ok gbogbo náà la sọ̀rọ̀ fún lójú ayé rẹ̀ lọ́wọ́ tí ti fi jẹ́ lé rẹ̀ ṣé o fẹ́ràn àwọn èèyàn lọ ń gbéra wọ̀ fún gbogbo ọmọ bó wò sí fẹ́ràn àwọn dá tó mọ̀ ọ̀mà pé tó ń kọ́lé sí ìjọba ọ̀padà gbàbẹ̀ ìjọba òwò bẹ́ẹ̀ sì. ṣé ẹ má jẹ́ nìkan kọ́ mọ́ scam wa scam àti pọ̀ láyé ayé ti dájú kọjá kẹ́nìkan scam èèyàn lọ wà láti yẹn ti kó tó rówó ẹ wá bí wà láti yẹn ọ̀gá ṣọ́ọ̀kì mọ̀ kọ́ pariwo wájú ọmọ táwọn mi tó sọ́mọ̀ bí ṣe ń kọ́ nínú òyà wọn ó sì rẹ̀ pé àmọ́ ẹ̀ ṣẹ́ tó gbà ọwọ́ sálà ìṣẹ̀lẹ̀ ìbá wọn á tó fún sálárì kò sí ẹnìkan tó lè sanwó olùkọ́ Ọlọ́run nìkan ni kó fẹ́ gbàdúrà sí dáǹsì. Àmín. Tọ́wọ́ tó wá di parí oṣù ẹnì kan bá máa skáàpù yẹn gbà ìyálágádá ọmọ yín ẹja ìyẹ̀wò náà ṣé èèyàn kú ní kọ́fẹ́ àbí láti wà láti yẹn ṣe ẹ pẹ̀lú ìgbó bá máa skáàpù yẹn gbowó. Àti ó jẹ́ tí ó bẹ̀rẹ̀ ọ̀nà àbúdá ayẹ̀kú náà mọ̀ wá ìdá yọ mọ̀ lọ́n lásù ẹ bá da ṣúgà sínú ilé èrò ọ̀tọ̀ wa tọ́lẹ́ ká du àlẹ́ ọgbà aláwọ̀ yẹn ń lọ mọ́kà wọ́n tún fún ọ lóògùn wí pé ọ̀sẹ̀ ní títọ́ mẹ́tẹ̀ẹ̀tọ̀ gbọ́dọ̀ máa wẹ̀ ní wọ́n á ló ń tẹ̀ máa ń òdẹ́ẹ̀lì ní káàbà tó ń fojú kẹ́lẹ́ ọlọ́ọ̀bá yìí. gbáà ó òṣìṣẹ́ yóò ṣe àwọn àjẹkùnlé káàbà náà ẹ̀bùn lọ́wọ́ lẹ́yìn lọ ilé ọ̀nà ẹ̀dàkùn tálẹ̀ ẹ̀kọ́ kọ́kẹ́lẹ́ ọba rẹ̀ jùlọ ayé pé wọ́n lọ ọ́fíìsì ọ̀dọ́ náà
wọ́n tó wá fún ọ̀sẹ̀ Monday ọ̀sẹ̀ Tuesday ọ̀sẹ̀ Wednesday iṣẹ́ Yorùbá náà àtàwọn àfa wọ́n tó tẹ̀lé oníkó tó kó ní kíkẹ́ bá ti dé Kaaba ẹ fi ìpẹ́ Kaaba lọ ènìyàn ń wáyé pẹ̀ káàkiri ilé ẹ ti ṣe má bú sí ń wáyé pẹ̀ ìyẹ̀pẹ̀ Kaaba àbá tó wulẹ̀ sọ gẹ àbá òkú òní kò wulẹ̀ wọ pléènì so ìwé wa ń tẹ̀lé ẹ ṣàbí ìpẹ́ àbá ẹ ṣàbí ìpẹ́ bá dé ẹ wá dé lọ́wọ́ rẹ̀ ká má kú ló kó ní wáyé pẹ̀ èyí ó kọ́ lọ́ọ̀kẹ́ ni ẹ mẹ́jà da ṣúgà nù lékè rọ̀ mọ́tò wa wọ́n náà kálukú ọ̀pá ogun tí ń ṣe é tì nínú àdìbẹ̀ àkọ́kọ́ nù ẹni tó fẹ́ bẹ̀rẹ̀ tó fẹ́ ká do àwọn ọgbà kọ́mọ́rọ̀ lẹ́yọ̀ kan. ẹlẹ́ẹ̀kejì nínú mẹ́jẹ̀mú táwọn àfáàká náà ni pé ẹni tí ó ṣàdúrà tó fẹ́ ká do àwọn ọgbà kó mò ń rí ọmọ ọlọ́ lórí àdúrà yẹn òun náà ni pé ọgbọ́dọ̀ mú àwọn okùnfà àbí àwọn ẹ̀kọ́ tí ìsìláàmù fẹ́ ká tẹ̀lé tá a bá fẹ́ ṣàdúrà nínú àwọn ẹ̀kọ́ yáyì tó mú àwọn okùnfà ẹ̀kọ́ yáyì àdúrà lẹ́kọ̀ọ́ àwọn àfa àwọn agbègbè èyí tó ga jù bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ yẹn ni pé kó fi àsàlátù bẹ̀rẹ̀ kó fi sáàrin kó fi sí parí àkọ́kọ́ nù level 1 second level rẹ̀ ó ní pé kó fi àsàlátù bẹ̀rẹ̀ kó fi sí parí ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ó ní kó fi àsàlátù bẹ̀rẹ̀ nìkan ṣùgbọ́n gbogbo tí ọ̀rọ̀ sáà ṣe kọ́mọ yọ àsàlátù fún ànàbí lẹ́bẹ̀ẹ́. sallallahu alaihi wasallam. ìjọba bọ́lọ̀ nífẹ̀ẹ́ tí nífẹ̀ẹ́ ọ̀rọ̀ lórí tèèyànjú a ti gbọ̀n yìí pé kóòdù ẹ̀ gbígbé ànàbí ni ó nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀. wọ́n á máa bá a kí wọ́n á máa àsàlátù fún ẹnìkan wá bá ànàbí sallallahu alaihi wasallam ó ní wà ànàbí mo fẹ́ máa ṣàdúrà ṣùgbọ́n tó bá jẹ́ pé 3 hours mo fẹ́ fi ṣàdúrà mo fẹ́ fún ànàbí ní 1 hour 1 over 3 olùmọ̀lẹ́ fún ọ 2 third yòókù 1 third máa fún ànàbí 1 over 3 màá wá lo 2 third yòókù fún ara mi ànàbí ṣe mo ti try to ànàbí ní tó ọba lè ṣe ìdúrà lọ́kọ̀ bàdà ọlọ́dà máa fún fún wọn ní 2 third ìdí ọmọ mú 1 third ṣe mo ti try ànàbí ní tó ọba lè ṣe ìdúrà lọ́kọ̀ bàdà ó ní fún tọ́wọ́ ṣe ànàbí ní ìṣàdúrà fún àmì náà ìwọ nìkan ní ma ṣàdúrà fún. sallallahu alaihi wasallam. ànàbí wa ni tọ́wọ́ wa lè ṣe máa jẹ wá sọ kọ́nà wọn ṣe fún ọ. tó o bá jẹ pé èmi nìkan lọ ṣàdúrà fún tí yìí kankan pọ̀ láyà ọwọ́ àjòkó ọ̀ ṣàdúrà fúnra rẹ mọ́ yìí kankan tì yẹn lọ́ọ́ bí àdúrà sẹ́yìn kíkà máa tì yẹn lọ́ọ́ bí àdúrà. ee ọlọ́ọ̀kan níbọ̀ yìí ọwọ́ àwòké ẹ̀rù lámàlélẹ̀ ọwọ́ àjòkó ọwọ́ àṣẹ àṣàlàtún nìkan fún ànàbí ànàbí ni tọ́ba lè ṣe bẹ́ẹ̀ gbogbo tó lẹ́yìn tọrọ lóore láyé àti gbogbo tí ń bọ̀ láyà ọlọ́run ó sì bọ̀ ọ̀pàpò. Dùwàúkà mọ̀lúdùdù ìdá kọ́ńtà dàríkà. ó sàbọ̀ sẹ́wọ̀n kánà bí ti fún kí. arákùnrin àgbọ̀ kó ṣe nǹkan bí ìdúrà ń lọ láyé ju pé kó sọ̀rọ̀ àtúbọ̀ náà ṣùgbọ́n wà níbi tí mẹ́rin wọ́n wà ló bá ti dùn. bá a ṣe kọ́ yìí wàláì mọ̀kànlá ọ̀sẹ̀ yìí tí ìyàbá fẹ́ kí ọ̀rọ̀ èèyàn yẹn ṣé wàá dàgbà sí ọ̀gbọ̀n àbáni ìdá máa ń kún tàbí dàrọ́ yìí ní tẹ̀sán. ìdá máa kún tàbí dàrọ́ yìí ní tẹ̀sán. bàbá fi bí sọ̀rọ̀ àti àlá Muhammad. bàbá fi bí sọ̀rọ̀ àti àlá Muhammad. wọ́n ní sọ́ọ̀fẹ́ wọ́n yí ayé àtijọ́ wọ́n sá pẹ̀lẹ́ sọ́dà tó máa nà kí. àdìsí àwọn akọ́tù tí ẹ̀ bá wà ní jókòó tó bá lè ṣe bá wà láì ní tí ẹ̀ ti ń bẹ náà tí ń jókòó tí ń ṣàdúrà tí ọlọ́run ò lè ṣe fún lóore lọ́lọ́run ó ṣe fún un. bá a ṣe wá gbọ́ tọ́mọ ní ìbáwá òkú wà náà wà lọ́bẹ̀ jókòó ṣàdúrà ọwọ́ abúlé ní aláwọ̀ sọ́ọ́lẹ̀ aláwọ̀ wọlé aláwọ̀ rẹ̀ sẹ́lẹ̀ má sì sọ̀rọ̀ àti pàtí o sọ̀rọ̀ àti pàtí kọ́lá ń sọ nǹkan búkú sọ̀rọ̀ àti pàtí o ìṣàtàlá tó rí o ẹ̀ tó gbé wa ló pè bẹ́ẹ̀ o èmi kọ́ o pè bẹ́ẹ̀ o kó sì wà ní gàrí màá nínú o pé nǹkan búkú ni o oní nǹkan náà ló pè bẹ́ẹ̀ o àsàlátù tánà bí rẹkọmẹ́ndì tọ́lá rẹkọmẹ́ndì fa aláwọ̀ sọ́ọ́lẹ̀ aláwọ̀ wọlé aláwọ̀ rẹ̀ sẹ́lẹ̀ tàbí sọ̀rọ̀ láti bọ̀rọ̀ níyà ọwọ́ àṣetá láàrin wọn wa tí ìbá fẹ́ gbìyànjú pẹ̀lú bí mẹ́rin tí wàá ṣe rí ìyọ́ tó kẹ́ sí wọn ní sọ kẹkẹ mi ọdẹ ọsà ti yí ọsà tó asa àgbàgbé náà bá ti sọ kẹ ọ ọdọ ọsà àmọ ọsà àmọ tí o bá lórí ọ̀rọ̀ ọkà ọsà rà ní o bí ìgbà tó jẹ pé náà bá ti rí gan àdó òde gbà wọn láì téèyàn bá fẹ́ kọ́ náà máa gbà fún ìwọ́sà máa kí ànàbí sọ́nà wọ́n sì wà ní lóba tì báyìí gbogbo apáta tó láàrin ìdàbí ọ̀rọ̀ bá ta mẹ́
bí nǹkan lu ọdún bí náà àsàràkì náà àmọ́ náà bàbá àgbàlagbà tó yẹ pé kò sí bí ẹni bá lọ lọ ọlọ́pàá ìyá bùkátà rẹ̀ fáàtì à mo ò ní ẹsẹ̀ náà mo ò ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọlọ́sìn bí i rẹ̀ tó ibi táwọn àtọ́nà jọ sọ pọ̀ sí pé wọ́n náà bí tí wọ́n máa ṣe ni pé èmi náà báyìí yẹn fi ju sí ní àdéhùn lọ sí máa gbà ọlọ́sìn ni wọ́n máa gbà ṣùgbọ́n lónìí ẹlòmíì ẹrù pé á tí wọ́n ló júwe ọ̀nà ìta nàbí ìsáwọ́ àbáwọn èèyàn ni pé wọ́n lọ mọ tó bá di kíkúrò ní 60,000 ẹ̀dá káwọn èèyàn wọ́n yẹn adágbà tó bá ṣe pẹ́sì náà ló ń gbà rárá nígbà táwọn ẹbí Ibrahim ti ẹ̀ dùn ní ọ̀sẹ̀ tó kù kẹ́límà kan náà lọ sọ àṣìbí ọ̀gbọ́n ọ̀hún ìrọ̀lẹ́ ìlọ́ọ̀dún èyí ó ti pọn ní lẹ́tẹ̀lẹ́ lòǹgbẹ ìlànà bí ìsọ́fọ́ abúlé náà bá sì pé ta'arraf billahi fi rọ̀há ya'rifuka fi shidda mọ náà nígbà tára dé ọ tí ìnira bá dé tó ọba dẹnu ọ̀nà rẹ̀ wọ́n sì lẹ́kùn fọ́ bọ̀ tí wọ́n mọ lẹ́nu ọ̀nà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìnira wá dé wọ́n náà lọ ẹ̀nu ọ̀nà ààrẹ mùsùlùmí lánàá ọ̀lọ́bẹ̀ kẹta ọ̀lọ́bẹ̀ kẹrin ìyẹn ká wá dé ọ̀wá lẹ́nu ọ̀nà ọ̀sibọ́tì ò ní jọ wọlé ẹni tí ẹ ti dábàá lẹ́nu ọ̀nà kódà pẹ́jọ́ pé ń tọrọ bára bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ kékeré sáré lẹ́gbẹ̀ẹ́ kọ́mẹ́ ti ẹ̀mẹ́ta wọn ọ̀rọ̀ ni o wọ́n fún recognition kó ti ń wẹ́nu ọ̀nà ìtẹ́lẹ̀ wọ́n ọ̀dọ́ ọmọ lẹ́nu ọ̀nà ọ̀dọ́ náà ọwọ́ sọ́ọ̀tì ọwọ́ adún lẹ́nu ọ̀nà wọn ò tẹ̀sí lẹ́kùn mọ́ o orí méjì ó ti kùsẹ̀ ní mẹ́wàá nínú àwọn méjèèmú sí pọ̀ nínú àwọn méjèèmú tá a gbọ́dọ̀ tẹ̀lé oní ẹ̀mí pé ká ṣe tàwa sùúrù bíbi àdúrà wa tá a fẹ́ ṣe a gbọ́dọ̀ wá tẹ̀ ọlọ́pẹ́ ń wọ́n tẹ̀ fún ìrẹ́jì wàsílà ẹ wá àsùnmọ́ sọ́dọ̀ èèyàn lọ ẹ wá wàsílà àtẹ̀gùn wọ́n sọ́dọ̀ èyí kẹ́hìn sáré dé débi kan wàá lo intermediary táwọn intermediary tọ́lọ́ ni a lò kì í ṣe èèyàn kódà kì í sànàbí àwọn nǹkan bíi mẹ́fà láti lè ṣàtẹ̀gùn tí islam stampu taarẹ́rì rẹ̀ nù súnà tó jẹ́ pé ìwọ náà wá onílẹ̀dọ̀ngbẹ́ lórí tó ọba ní bùkátà pàjáwìrì sọlọ́n kò sígbà tí yóò ní bùkátà sọlọ́n o ọlọ́wọ́n gbọ́dọ̀ yọwọ́rọ́ yẹn ní sẹ́dúkà o ó dáná àdúrà súnà táwọn bí máa ń ṣe tọ́ ẹ̀ káwọn náà kọ́ lẹ̀ ó náà ní pé yá ayù yá pọ̀ yù bí rahmatika astaghiithu asli li sha'ni kullahu wala takilni ila nafsi tọ́rọ̀fàtà àìní ibi tí mo fẹ́ lónìí yá hayyu yá qayyum ìwọ ọba al-hayyu al-qayyum rahmatika astaghiithu pẹ̀lú àánú ọ̀wọ́ náà ni mo fi ń wá lọ́wọ́ báyìí o asli li sha'ni kullahu bá gbogbo gbèsè ayé mi ṣe wàlá tẹ̀kíní ní ìlànà ṣe tọ́lùpàtà àìní má dàbí dábùkátà mi láàrin sẹ́ni pàdé àti mo ti ẹ̀ yọwọ́ lọ́rọ̀ ẹ̀ má dàwọ̀ ẹ̀rọ ọba sí bá ń fún yọ wọ kó máa gidi ní o kò sẹ́ tó lè rí gbọ́nà o so ìdá àwọn tá a lè fi ṣàtẹ̀kù lọ́sọ́dọ̀ rẹ ọlọ́run ni pé a lè fi ìgbàgbọ́ wa ní ọlọ́run táwọn ìdù wa tí nǹkan bá dẹ́rù tẹ̀ wọ ọlọ́run kó láàbí ní ìṣòwò lọ bí àbùkátà yìí alisọrẹ wàláyé tí ẹ bá wọn tẹ ẹ wà níbí Yúnúsù náà kí ló ti ṣàtẹ̀fún lọ́sọ́dọ̀ náà àìrí rẹ̀ náà nígbà tó yẹ ẹja gbé mi ta onílà ilaha illa anta subhanaka inni kuntu minas zalimin. kò sọ́ba tí tọ́sí tó sáyà fún ọlọ́run èso ọgbọ̀ngbọ̀n tí wọ́n á lè sọ bẹ́ẹ̀ tá a lè bọ́ tàbí wọ́n tán wọ́n á gbé mú kẹ̀kẹ́ pẹ̀lú rẹ̀ kéèyàn ìjókòó ọ̀gá wa kan ní 2018 iléeṣẹ́ alájì ẹgbọ́dọ̀ gbà wá lẹ̀ alimarufu bílíọ̀nù ilẹ̀ wa rọ ẹ bá máa jí 2018 ilẹ̀ rọ ọlọ́run àwọn èèyàn lọ́mọ́ká tí ìjọba pàṣẹ pé wọ́n máa ń gbé private ma káwọn àti wa àwọn agá lójọ́ mẹ́ta tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ti sá lọ tí wọ́n sọ fún wa ní airport ike òsì ilé kẹ̀kẹ́ tí ó fún wa ìròyìn sípò yìí nígbà tí ẹ wá nígbà tí ara géètì làní àrùkọ ẹni nàlú tó wá di ìgbà tí ilé ẹ̀rọ táwọn sọ náà wọ́n ti gbá wa ní gbogbo wa láti wàhálà àrùkọ wa bú ẹkún ó ní wọ́n lọ wọ́n lá pé ní ìdá kẹ́kẹ́ papọ̀ mọ́ kí á bọ́ ní sòrò ìpá ní àwọn ọjọ́ ìlànà bọ́ mẹ́ta. báwo ni tá a fà àgbọn ò lè sọ aládùúgbò lọ́sọ̀rọ̀ yìí o aládùúgbò tá a fà àgbọn ò lè sọ pé wọ́n lá pé ìpá kẹ́kẹ́ papọ̀ mọ́ àná arúgbó yọ̀ ni wọ́n náà
takuntakun ló ń sọ wọ́n lọ wọ́n láàánú wà láì yìí ní kẹ̀kẹ́ ń kọ̀rọ̀ tí mò ń bẹ́ ju wọn lọ. àsìkò ní bàtà so ìmánì rẹ ìgbàgbọ́ rẹ ọ̀dà pé wọ́n láàánú bàbá nù kẹ̀kẹ́ wọ́n láàánú bàbá nù kòtò wọ́n láàánú bàbá orí eré wọ́n láàánú bàbá ojú omi wọ́n láàánú kìnnìkan. ta ló sọ fún ọ mélòó ẹ tí wọ́n fọ́lá rẹ tọrọ ta ló sọ fẹ́ ni Ọlọ́run ni tí wọ́n lọ lọ́mọ ẹni tiẹ̀ Ọlọ́run ní lọ́mọ ẹni tiẹ̀ àyè lọ́mọ náà sì dára ẹ̀ mọ́ wọ́n èyí yóò gbáyà báyìí lè ní sánú àlànà ṣe yí kọ̀ sí rọ̀ kálukú ma rẹ̀ wàláwálí kọ́ máa á dérọ̀ ẹni ọlọ́run ma rẹ̀ ẹni tó pè wọ́n ẹni náà wọ̀ sí ìtẹ́ business card tàbí ẹni kẹ́tí tẹ́ business card pé ó sòrò wá kì í ṣe ẹni ọlọ́run lọ́rin pa ẹni ọlọ́run yìí tẹ́ business card. ó lè ní nínú nǹkan tá a lè fi bẹ náà tá a lè fi tàwa sùn lọ́sọ́dọ̀ ọlọ́run òun ni ká ṣe ìtìrọ́ọ̀fù ẹ̀ṣẹ̀ wa ìwọ náà ibi tí mò ń bí ọ̀hún èyí ìjẹ́ náà ẹsẹ̀ yẹn ní ibi ní mí. Akọ̀kọ̀ wájú ọ̀nà iná ìméjì ni Yunus lò láìláìlá anta ìní kúntùmínà gọ́ọ̀lì subhanaka ìní kúntùmínà gọ́ọ̀lì mi. Ọlọ́run mo ti di alábòsí ọwọ́ adéwájú ọlọ́run àti wọ́n náà. Tẹ́wọ́ tí ẹnìkan ti ń bọ́ta pé wọ́n náà tọ́ọ̀bà sí náà bẹ́ẹ̀ àáfàṣọ àṣírí rẹ̀ ya wà ní olórí igbó ẹ̀dá ni. Àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ táwọn èèyàn ń tẹnu yàgẹ̀ nínú olùdájọ wà yìí dáadáa tá a ti gbọ́ yìí pé Ọlọ́run kò bí ọdọ akọ mọ́sẹ̀ wà láì. Wọ́n tún ní àwọn ẹlẹ́wọ̀n a máa fi gbàǹgá níwájú Ọlọ́run. Máṣá àwọn sùkúù nìkan tí mo ti títí gbà mo ti pẹ́ owó ìlú lónìí. Àwọn ayé ń ké ìkẹ́ máa sábà mọ̀ pé tí ọkùnrin lábẹ́dọ̀ bá lo fóònù kọ̀ọ̀dọ̀ tó parí Ọlọ́run ojú tí ọ̀. Àwọn ọmọdé àwọn ẹ̀yọ́ bá gbàgbà láàbọ̀ ọkọ̀ mo gba àwọn ọmọ ọkọ̀ lóhùn. Ọkọ̀ sì gbà mí èyí ọmọdé yìí fọ́ lẹ́sìn. Wọ́n yẹ kí ẹni mọ̀ ọ̀dọ́ lórí ibú ẹni yìí sọ sí ìbẹ̀rẹ̀ òfin sọ pé láìpẹ́ òkú àwọn kó àti ìdíta àwọn ti yá wẹlé o àwọn akọ̀rọ̀ ìwádìí kòkà tó bá ní kẹ́ni àwọn ẹni Ọlọ́run ọ̀gá tó bá di ọ̀rọ̀ education tẹ lọ rí ẹ máa dá sí ṣùgbọ́n bí ọ̀rọ̀ ẹ̀sìn kò ní dá báwọn ẹni Ọlọ́run tẹ sọ ẹni Ọlọ́run wò ó lórí ibú ẹ̀dá ẹ̀ máa sọ bá ẹ sọ ànàbí Ọlọ́run kan tó fún mi nínú gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run wọ́n lọ ṣùgbọ́n kò ní dùn wá ó sì wà ní òjò wá nínú wọn pẹ̀ nìkan ní àbúyẹ̀ sí àlìbùsọ̀ní olùwà àtọ́nà ń dọ́mọ sáwàdà tọ́lá ń sọ pé wà àbúyẹ̀ sí tí mo ti ní tásìrì ẹ̀ fún ayé pé èyí sí yẹ kiri padà ọlọ́ tí mi náà bá tásìrì ẹ̀ fún àwọn ará yìí ṣe fún ìwọ náà pé àforíjì rẹ pọ̀ ẹgbẹ́ ìjọba máa ṣe ọmọ òde lọ́sẹ̀ fọwọ́ máa dá ìjọ mọ́tùmọ́tù wà lẹ́gbẹ̀ẹ́ sọ àwọn ìjọba máa ní. sẹ́wọ̀n táwọn ilé bá sọ wọ́n rẹ̀ wọ́n sí wọn ò rí kan ká nẹni náà tí yẹn lè bá Buhari sí lọ́wọ́ àdàbà Buhari lásán fọ́n lásìkò ọ̀kọ́rọ́ àwọn tó ṣe pé bí ẹsẹ̀ dúró ní bẹ́ẹ̀ rẹ̀ ni wọ́n ń wọ̀ báyìí ní mo ló ti sọ èyí ọ̀ma làágùn làbí èsì káàtó sọ pé rọ́pò lè ní sẹ́tì wọ̀nyí yẹlẹ̀. a lè fi iṣẹ́ olóore táwa gángan ṣe tó àmọ̀ yìí nítorí tọ́lọ́ làbí ṣe a lè fi ṣe tàwa sùn lọ síwájú ọ̀nà ní ìlú mẹ́rin wa mọ́ ẹ̀rí rẹ̀ ń bẹnu súnà ń bẹnu kìtàkùn bẹnu súnà. bákan náà nínú àwọn kẹta lè fi tàwa sùn lọ kí n bọ́ síbi àwọn ẹ̀kọ́ mi òní bí nínú ẹ̀kọ́ àdúrà àìsà àdúrà ká máa bẹ lọ́ọ̀ nǹkan tó jẹ pé kò sí inú ṣẹ̀ríà. nǹkan táwa gẹ́rẹ́ yìí pé ọ̀n bẹ lọ́ọ̀ pé kọ́lọ̀ tí wọ́n fi ọ̀sẹ̀ pírẹ́sidẹ́ntì bí wí. àbí ẹ̀yìn mẹ́rìndì dàrẹ́tọ̀ bí wí pé ní nǹkan pé wọ́n lọ́ọ̀ ń jẹ nítorí àwọn tó máa sábò. àdúrà gbogbo gbogbo àdúrà ní tó bá dáa àwọn mọ̀ṣẹ́rò níta náà ní ìsìláàmù faramẹ́ oníkàbẹ́rọ̀ tá a sì mọ̀ yìí ọ̀pọ̀ nù tọ́lọ̀ ń lè ṣe ṣùgbọ́n tí ò ní í ṣe. ìyẹn ń bẹ lọ́ọ̀ ní ìsìnkú ìgbà wọn náà wọ̀ lọ ọ̀nà ì tó bá jẹ́ pé lóòótọ́ lọ́jọ́ náà bẹ́ẹ̀ ni pẹ́sẹ́ntì Nàìjíríà àtúntò fẹ́ di gómìnà ṣé ẹ̀tọ́ àmì ẹ̀tọ́ ọ̀dà ẹ̀tọ́ ṣé mi nígbà tí mo wà ní bá ti àwa ni ẹ̀sẹ̀ náà ń gbàdúrà ní ọ̀ṣọ́nà wọ́n náà mọ nǹkan tó rọrùn Ọlọ́run lè fi àṣẹrú rẹ oṣù pẹ̀kọ́ ní tí ó lágbára tó ní ṣe tí ò ní ṣe lọ́pọ̀ má béèrè àdúrà tí wọ́n gán mẹ́yìn bí wọ́n mọ̀ ọ̀lẹ́tọ̀ sí. kọ́ a máa fi lọ́fẹ́ dọ́nà wò. bákan náà ká sì sọ́ra níbi ká sọ àdúrà lórin ní ọ̀rọ̀ akọ́mà ká nínú wa tó jẹ́ pé ọmọ rẹ̀ ọfẹ́ gbogbo jẹ lọ́wọ́ rẹ̀ láàárọ̀ á ti pé máa ń rìn ìlú ẹ̀fún mi lówó oúnjẹ tí ìmọ̀ òfin tí ìkọ̀sẹ̀ àbíyàwó la jẹ́ àwọn àgbẹ̀gẹ́ dáadáa oúnjẹ wa abẹ́ẹ̀dá o ọkùnrin náà wà ẹ̀sìn nínú ilé wàhálà dé. ń bọ̀ lọ́wọ́ fẹ́ bẹ́ẹ̀ wá sí yáàyò yá pẹ̀lú alálà òṣòrògùn abẹ́tọ̀rọ̀ kan. tí wọ́n lè wá
fi tó pàdé tí ọmọ rẹ fi tó pàdé rẹ ẹgbẹ́ ẹ ṣàdúrà yóò sì lọ sí bẹ̀rẹ̀ Ọlọ́run nínú mo ti túbà dá ìrọ̀ ó túbà nǹkan àwọn lásán ẹja sírọ́ọ̀sì tó wá bẹ wọ́n náà ọmọ tó wá bọ̀ tó sírọ́ọ̀sì ọmọ kékeré á kí ló dé tó kárí bọ̀ níbẹ̀ kí ló ń fẹ́ tẹ àwọn tó á kọ̀ bí ara sí ọmọ ẹ wá wá jọ lọ àwọn àti ìwà làlá ọ̀hún dá ìrọ̀ ó ti bọ̀ náà ẹja máa sírọ́ọ̀sì gbẹ̀gbọ̀ náà ni ara wá sí kì í ṣàdúrà ojú ayé ìta ṣeun ká sọkún sí lọ́rùn tó bá kàwé àti ẹnìkan àwọn bàbá wa lẹ̀ Yorùbá wọn ní Ọlọ́run gbọ́ dákunjọ jáde ṣe tí ó ṣe ní ọ̀fẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ kọ́ máa bẹ̀ pé Ọlọ́run dákun ṣé kàmá ló dé ní ìlànà ìrọ̀ ọ̀hún ọgbà níjọ́ kan náà lọ sí lọrin àwa lọ́dọ̀ níjọ́ kan àti àlọ́ sí dáwọn àti àwa lọ́dọ̀ nígbà bàbá fẹ́ ṣàdúrà fún mi Ọlọ́run dákunjọ ọjà gbogbo tí mo sì máa ń gbọ́dọ̀ àwọn bàbá ènìyàn wọ́n bẹ̀ pé Ọlọ́run dákunjọ ọjà rè wọ́n lá orúkọ rẹ bí àsìmáàkì kalẹ̀ tó sinà ọ̀sìmáàkì kalẹ̀ ó lẹ̀ níta gbọ́ iná àwọn ẹni Ọlọ́run kan nínú kì í ṣe pé aṣọ púpọ̀ jábọ̀ ó sì kú dáná ó kú nínú ọdún wà ní èdè kéèyàn jábọ̀ kú nǹkan mìíràn nìyẹn lò so ẹ jẹ́ ká lò ìlànà ẹ̀kọ́ ká sílọ́ọ̀sì bí ẹ̀kọ́ àdúrà wa á sílọ́ọ̀sì ọba tó dá lórí eré yìí ìtì tó ti wá ó ti wá kì í sọ iná ká máa dá pẹ̀lú rẹ̀ mọ̀tò wọn ti gbé ká ìyẹ́rọ̀ ọ̀gá àbọ̀ ìyọ̀nba inú rẹ̀ òun náà ní pé káwá máa parí àdúrà wa pẹ̀lú orúkọ Ọlọ́run tá a rí pé lọ́ba bùkátà tá a gbé lọ. Orúkọ Ọlọ́run pọ̀ Ọlọ́run wọ́n lè láyé láti máa ń wọlé kó sínú àná. Tí wọ́n bá ń bẹ̀ tá a bá ń bẹ̀ á máa bẹ̀ ókè ní ìsìn èèyàn wá ọmọ. Tó ti báyìí èèyàn wá ọmọ ọmọ kọ́ lọ́wọ́ tọrọ ọmọ fún un. Fóun ló wà á kò parí àdúrà rẹ̀ gbọ́dọ̀gbọ́ ọlọ́rẹ̀ náà ta ní ọ̀rọ̀ ọmọ ọ̀kùnkì àwọn ọkọ̀ Ọlọ́run pọ̀ orí pé ẹni tó ń ṣàdúrà fún àlàáfíà lọ́wọ́ wá fún yá ayò yá ọ̀jú alihayu ìwọ Ọlọ́run ọba abẹni tí ò lè kú láíláí mo fẹ́ kó lò ní ọkọ̀ rẹ fẹ́ nìyí tí a mọ̀ pé àwọn ọkọ̀ Ọlọ́run tó bá gbogbo bùkátà tá a fẹ́ gbé lọ kò sí ìdí ọ̀bá wọn ajẹ́pá ní bùkátà sì ká mú ọkọ̀ Ọlọ́run alásìí afẹ́nukú àsìí àtọ̀pẹ́ yá sàtàrù ẹlọ́pẹ́ yá sàtàrù kò sí sàtàrù ní ọkọ̀ Ọlọ́run sì tí lọ́wọ́ ń bẹ̀ ó sì wà ní alásìí nígbò ànábì gẹ́gẹ́ lọ́wọ́ máa ń tó fọ́nà àdìsí ànábì ní tẹ́línú ẹ̀kọ́ àdúrà òní bí àwọn ẹ̀sà àdúrà ọ̀ tẹ̀wọ́ àdúrà ni èyí sì tó kọ̀ lórí kú sísà ọ̀há tó bá Ọlọ́run ọ̀la lọ́rọ̀ ọ̀rọ̀ tó ti gbọ́ bẹ́ẹ̀ ni kéèyàn kọ́ ọmọ rẹ̀ sọ̀rọ̀ mọ̀sáàdúrà lórí kú sáwọn Ọlọ́run wo Ọlọ́run sàṣàmù wa sàṣàmù wa bí wọn àkọwé ṣàdúrà ó dìde ká ọ ṣàdùwàlà ọ wà ní mímọ́ ọ ṣe náà fọlọ ọ máa yìn ọkọ máa yìn ọ máa yìn kì í ṣe kọ́ ọ́fíìsì àrí bẹ̀rẹ̀ èyí sáré sàdàkọ̀ Ọlọ́run ti di oṣù ọdún máa yìn máa kì í tí ẹ bá lọ gbọ́ àwọn àdúrà súnà ẹ ìyẹn kó mọ̀ pé wọ́n ní bí ṣe yin Ọlọ́run yìí tí máa ń wo sùdè sí tọ́wọ́ àmọ́ká tí máa ń sèkò lóòtú náà wọ́n pé káàtì ẹ̀ sọ pé èmi gan lẹ́nu yìí bá ń pè pẹ̀lú bí ṣe ń sáré ìmì sí ìmì dáná ọkà níbi kan òkè ẹ mọ̀ kó ní àwọn agbẹ́ ńlá ẹjọ́ mẹ́rin olúwa mọ́ wọ́n sáré kì í ọmọ àti wọn fẹ́ ọmọ bọ́ọ̀lù kẹ̀kẹ́ ọmọ gbogbo ẹ̀jẹ̀ yọ̀ọ́ jẹ ní kẹ̀kẹ́ oníyẹn ọmọ ọkọ̀ òní sáré kúrú kàtà wà subhanallah subhanallah oní Ọlọ́run nínú àwọn Ọlọ́run ọba tó dá sẹ́mà láì ní òkú ọba tó dáwọ́ ẹ̀yí pọ̀ kó tó wá sọ bùkátà rẹ̀ wọ́n sì wá ju bùkátà rẹ̀ sí tó ní tó parí orúkọ Ọlọ́run yẹn àdúrà tí a bá sì fa kárí kó kọ Ọlọ́run tọ́lá sì pèsè ìdìbò sẹ́ni gbogbo àti yálà ti 1 million kò sí náà àdúrà o ẹ máa gbọ́ alhamdulilayi àwa tí a jẹ́ ẹ̀tọ́ ní adúlá wà bí èyí ṣe pé wọ́n sọ pé yìí tó wọ́pọ̀ èyí káwé náà kọ́kọ́ èyí ṣe tó nìkan tí kí ni tuma yà á la ìwọ Ọlọ́run ìṣàdúrà ìwọ Ọlọ́run sọ̀ọ̀sì àdúrà wọn á lọ sí 1,000 kó ìdílé kọ́ wọn lọ bí wàá tó máa lẹ́rẹ̀ tó wá jùlẹ̀ dádì ṣé kò mọ̀ ẹ lè nínú àdúrà súnà ẹlòmíràn yálà tí 1,000 ni mo máa ń ṣe lójoojúmọ́ lórí ìpinnu mo ní sì tí lórúkọ Ọlọ́run mọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ànábì ní tẹ́ ẹ bá fẹ́ ṣàdúrà ẹ tẹ́wọ́ báyìí ẹ tẹ́wọ́ yóò wà wá níwájú ojú yín báyìí
àníbi ọlọ́run ọba àdìgbọ́lá iná lọ́ àyè yóò sì tírú ọlọ́run ọba àdìgbọ́lá tẹ̀ wé ọba onítìjú ni ọba alábòsí ni ọba alásìírí tí wọ́n bá sírí ẹ̀dá ọba tí wọ́n bo àṣírí ẹ̀dá ni tí wọ́n bo àṣírí tí òrìlẹ̀ káṣírí èèyàn òtú onítùmọ̀ sí tíì ọba alásìírí bíbò ọba tí wọ́n bá sírí ni ọlọ́run wa máa ń tijú kórí ẹrú rẹ̀ kó máa pè kó wá náwó rẹ̀ báyìí kó wá ná káwọ̀ padà láì ní ìdánù nínú ẹ̀kọ́ àgbà nípa máa ń tẹ́wọ́ sì tíìrù rẹ̀ bí wàá kọ́lọ́ ọmọ ẹni wá sí ọmọ sọ pé yá sì tíìrù òsìtúrù ni ẹ fi sí wọ ọba aláṣìírí bàṣírí mi yálà tí fúnmilù tó bì ọba aláàánú ṣàánú mi kí ẹ káàkiri kẹjá aláà ń bọ̀ wá nípa aláà ọlọ́run kọ́lé yẹ pé bọ́ ọlọ́run lórí ìpinnu àdàbí èsèlú rẹ̀ àdàbí ọ̀sọ̀ pé wọ ọlọ́run ìkẹ́bẹ́ ọ̀sọ̀ bùkátà rẹ ni ọmọ rẹ ní dádì ẹ̀fìn ìlú oúnjẹ ẹni kò sọ bùkátà rẹ ọmọ kan wá lọ́wọ́ sí dádì ọmọ afẹ́ tó ní òfin lówó wá ní èmi náà béèrè owó oúnjẹ ní sọ̀rọ̀ ní dádì ló ń gbé àdúrà tí ẹ bá sì fa ẹ bá ju owó àlìjẹ̀nù wà bẹ́ẹ̀ yá jẹ́ kọ́sítọ̀ jáde kò sínú ọkọ̀ náà àwọn ọkọ̀ yá lọ bílà sàdádà bá bílà kẹ̀kẹ́ ní tí wọ́n sì fa ẹ bá wa pé tó bá mọ tó fún ọba ní wọ dáadáa ibi èdè lábọ́ alágbára sí tí ẹ bá ń sin nǹkan míì pé a máa dàtúmọ̀ rú èdè lábọ́ wá èdè tó wáìdì ni kì í ṣe kó difficult ọ wáìdì ni ẹnìkan bẹ́ẹ̀ lọ́jọ́ kan ọ wá ní yá sójà láàrin wá ní ìkìlá àfa onínáwó akọjá àfa wa asúnmọ̀ yìí wọn akọjá lẹ́gbẹ̀rẹ̀ wọn kí ló wí oníyá sójà láàrin wá ní ìkìlá wọn ní lè sọ fún ọ kí ló kọ rẹ oníláìsù wọn ní yunadi rabbahu billahi láìsù. yunadi rabbahu billahi láìsù. nítorí ẹ̀kọ́ wọn ni yá sójà láàrin wá ní ìkìlọ̀ ọwọ́ ní yá sójà láàrin wá ní ìkìlọ̀ àfọ ní ẹ̀wọ̀n láìsù ní màá fi dramatic blood and you have been well yunadi rabbahu billahi láìsù. lidaka idha da'u la yujibu lidaka idha da'u la yujibu. sọ ni bá wọn tó ló ń ṣe yó tó ní fọlọ́ ọmọ àlejò lákọ̀ọ́lẹ́ ìgbìmọ̀ ọmọ tàbọ̀ o. lidaka idha da'u la yujibu. kódà nínú ọkọ̀ báwọn Kristẹni ọlọ́ni wàládìní wàládìtúkà èmi ọlọ́run ni mo jẹ́ kí ìwọ Ìsá kí ìyá rẹ̀ ló bí ọ èmi ni mo wà ládà rẹ̀ tí mo jẹ́ kó bí ọ nígbà táwọn ọbọ̀ bẹ́ẹ̀ níbi iṣẹ́ dà wà wọ́n jà kó bẹ́ẹ̀ wọ́n ní èmi wàládìtúkà èmi ọlọ́run ni mo bí ọ bí a bá ti jẹ́ sẹ́dà kó mi wà ládà ó di wà ládà ó di bíbí wàládìtúkà èmi mo jẹ́ kó bí ọ sáyé. yunadi alẹ́jẹ́ kí wọ́n wọ ẹni tí wọ́n fọ́ àgbàdua tàbí kọ́ máa fọ́ máa pè tẹ́lẹ̀ kan wá ní fóònù àdúrà wọ́n máa sọ fún pé èmi ò ní bá yín kọ́ léèbù èmi bá yín kọ́ ní translation àbí kankan ẹni máa fi kẹ́ máa fọ́ ara yín kọ́ èyí kẹ́ ẹ̀kọ́ tí má ti pé èyí lẹ́yìn mọ́ bẹ́ẹ̀ sí pọ̀ tẹ́yìn tẹ́lẹ̀ máa pè é ìyẹn lẹ́yìn fi ní ṣe mistake níparí táwọn wá ṣàdúrà ká fún gbàdúrà kalẹ̀ torí má jà mọ́ pọ̀ kọ́dà àti ìṣọwọ́ntọ̀ táwọn wá fẹ́ ṣàdúrà kalẹ̀ ẹ máa fi àdúrà yìí ká máa fi parí ẹ̀ ẹnìkan bẹ̀rẹ̀ ọjọ́ kan nígbà wà ń ṣàdúrà wọ́n wá ń ṣàdúrà níbi wá ní wá mí táwọn kọ́ ní tọ́ọ̀ sọ̀rọ̀ olùwọ̀lẹ́ mọ̀kà sílẹ̀ àlùbíyà ojú wa pé ọlọ́run nínú àdúrà tó ṣe ó kọ́ ọlọ́run kẹ́tì wà ń tẹ̀ tó jẹ pé tó lọ́ọ́ bá gbọ́ gbogbo níyàn bá fẹ́ yóò sì bàbá yẹn sáfẹ̀ tí ọ̀ pé ọlọ́run àlùbí náà ló máa kí ọba tó dáa ó ní àlọ́ ọ̀rọ̀ náà wá ẹlòmíì bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bí tẹ́ bá ń dá akọ rẹ̀ tẹ́ ẹ̀ bá tí ì fowó kankan kan ọ̀rẹ́ mi kan bẹ gbogbo kọjá bá díẹ̀ dá tẹ́ ẹ̀ bá tí ì fi àdìo kan ní olórí dùn ọ̀rẹ́ mi tẹ́ ẹ bá fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n sáà sọ pé àdìo ọlọ́run náà ní ó kiri ẹ̀ bá fọ gbogbo dájú ọlọ́run náà dáhùn nǹkan kọ̀ọ̀kan bá bẹ kó tó bá gbogbo báyìí inú ló sì máa dùn kí làdúrà àdúgbò ní pé ẹni sọ pé Allahumma inni as'aluka bi anni ashhadu ẹnjọ́ sàdúrà yìí ẹnjẹ́ yàn fẹ́ bísí kàwá sùúrù bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà bísí kàwá sùúrù bẹ́ẹ̀ èèyàn náà jẹ́ kára ẹ̀ wò ní o ẹni sọ pé Allahumma wọ̀lọ́ inni as'aluka èmi mò ń bí ọ léèrè bí anni wípé èmi tí wọ́n sọ̀rọ̀ ashhadu
annaka anta Allah mo jẹ́rìí pé ìwọ lọ́lọ́ la ilaha illa anta kò sí ọba òótọ́ tí ìjọsìn tọ́sí àyàfi wọ lọ al-ahad asomiyọ as-samad odi méjì àwọn ọkọ náà tọ́lọ́ láì ìdùnnú al-ahad kẹ́ ẹ bá fọwọ́ bá tí ò ní partner al-ahad as-samad ọba ìṣirò kan wàlẹ́ ọkọ mi àwọn àti ìyàwó rẹ̀ sínú ìfúnná ìyàwó ò lè lóun kan láàárọ̀ so bẹ́ẹ̀ tó ti sọ ẹ̀sùn ṣùgbọ́n kò sẹ́ni náà làyè tí ò lè ronú bọ́lọ́ ọjọ́ kékeré ni ọjọ́ kékeré kan yọ̀ọ́ bọ́lọ́ ńlọ́lọ́ ọkàn nínú ọjọ́ sọ̀rọ̀ nǹkan mi al-ahad as-samad alladhi lam yalid ìwọ̀n ọba tó jẹ́ kó o bí ma walam yulad wọn ò sì bí ọ walam yakul lahu kufuwan ahad òbí wa lọ ànábì yà ó ti kọ́ àwọn ọkọ̀ náà nǹkan sínú àdúrà ìjọba pé tọ́lọ̀ ń bá gbọ́ yóò sì bá ṣe ìkẹ́ nínú tọ́lọ̀ nífẹ̀ẹ́ ní kéde òfin pé yá arhamar rahimin ọba tó jẹ́ kó ń lò lè kẹ́yìn jù tí ọ̀sẹ̀ tó lè kẹ́yìn bí rẹ̀ ká sọ pé Allahumma inni as'aluka bi anni ashhadu annaka anta Allah la ilaha illa ant al-ahad as-samad alladhi lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين.